Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ tí àrólé Oòduà Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tí Kábíyèsí sọ nípa gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí ìyẹn Nyesom Ezenwo Wike lásìkò tí àwọn méjèèjì tí wọ́n pàdé ní ilé ìwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀sẹ̀ tí a lò kọjá yìí tó sì jẹ́ wípé níṣe ni àwọn ọmọ Yorùbá kan náà ṣàríyànjiyàn pé lóòótọ́ kò yẹ kí Kábíyèsí sọ bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò sí nǹkan tó burú ńbẹ̀ o àti pé gbogbo ọ̀rọ̀ tí Kábíyèsí sọ ló jẹ́ ọ̀rọ̀ tó dára. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà sọ? Níbo sì ni àrólé Oòduà àti Wike ni wọ́n ti pàdé lásìkò tí iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí wọ́n ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ti àwọn èèyàn pàtàkì àkọ́kọ́ ní ìlú iléèwé wọn látìgbà tó ti dá wọn sílẹ̀ lọ́dún 1961 òun ni Ọọ̀ni mà sọ̀rọ̀ yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe tó jẹ́ àkọ́kọ́ rú ẹ̀ èyí tí wọ́n pe Wike láti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ìní Kábíyèsí ló ti ń fọn rere Wike tó sì ń yìn lójú ẹ̀ Ọ̀ọ̀nìrìṣà jẹ́ kó di mọ̀ wípé títí di àsìkò yìí ló sì ń jẹ́ kàyéfì fún un pé báwo ni Wike bó ṣe ń ṣiṣẹ́ nù ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bá ṣe jọ wá láti ẹgbẹ́ òṣèlú alátakò èèyàn kan tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú wọn ò papọ̀ tí wọ́n sì jọ ń ṣiṣẹ́ láìsíjà Ọọ̀ni tó wá jẹ́ kó di mọ̀ ó ní Wike jẹ́ ẹnìkan tí kì í bẹ̀rù tó jẹ́ pé gbogbo ohun tó bá wà lọ́kàn ẹ̀ ló máa ń sọ. Kábíyèsí ní eléyìí ó ya Wike sọ́tọ̀ láàrin àwọn olóṣèlú bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé òun ò mọ bí Wike ṣe ń ṣe o láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn ìní Wike ìní ó ti ń jẹ́ olóṣèlú tí òkìkí ọ̀ wálẹ̀ tó sì lóun ò mọ tó ń lò tó òkìkí ẹ̀ fi ń kàn láti 20 ọdún sẹ́yìn. Kábíyèsí tún wá ní bí Wike bó ṣe ń ṣiṣẹ́ nù ìjọba APC tí kì í ṣọmọ ẹgbẹ́ òṣèlú wọn tó tún ń dábìrà tó ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe ó ló yẹ kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ká máa kẹ́kọ̀ọ́ nípa Wike nípa bó ṣe ṣe ọ̀rọ̀ tí Kábíyèsí sọ rèé tí àwọn ọmọ Yorùbá kan tó fi ń yarí wọ́n ní ó yẹ kí Kábíyèsí kó máa yin irú àwọn olóṣèlú bẹ́ẹ̀ pàápàá lójú wọn kódà àwọn níbi Kábíyèsí ò bá ti ẹ̀yìn olóṣèlú kì í ṣe irú Wike pẹ̀lú rògbòdìyàn òṣèlú tó dá sílẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ ẹ̀yìn ìpínlẹ̀ Rivers ibi tí wọ́n ti kéde ìjọba pàjáwìrì olóṣù 6 níbẹ̀ ṣùgbọ́n àwọn kan yarí o wọ́n ní kò sí nǹkan tí ó burú tí Kábíyèsí sọ nínú ẹ̀ wọ́n ní Kábíyèsí ń sọ èrò ọkàn ẹ̀ ni àwọn kan ti ẹ̀ béèrè wípé ṣé kí Kábíyèsí wáyé ẹgbàá kó máa lu Wike ni àbí kó máa ṣépè fún lójú ẹ̀ wọ́n láwọn tó ń sọ̀rọ̀ sí Kábíyèsí àìlájú ni àìlẹ́kọ̀ọ́ ni wọn ò sì mọ bí ayé ṣe rí ìnáwó fi ń wù pé kò yẹ kí Kábíyèsí kó máa kan sára sí Wike lójú ẹ̀.